Akínwùmí Oyinkanṣọ́lá Àpèkẹ́ Ọlálélọ́dún hallelujah. àwa dúpẹ́ oore àná o àtúndúpẹ́ oore òní jọ̀wọ́ dá wa lóhùn tọ̀la májà ogun ìbànújẹ́ ọmọ ọlọ́run fọkànyọ ẹ̀mí gígùn là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá àlàáfíà là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bá bàbá wa bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni, ó dára ká máa kàyé ọjọ́ wa kó lè máa tọ́ ọkàn wa sí ipa ọgbọ́n àti ọ̀nà òdodo pẹ̀lú bí Akínwùmí Oyinkanṣọ́lá Àpèkẹ́ Ọlá ṣe lé lọ́dún ní òní ọjọ́ kejì oṣù kejì ọdún tí a wà yìí February 2nd. Gbogbo ayé ló ń celebrate ọlọ́jọ́ ìbí tòní. Wàá dàgbà, wàá dògbó, wàá fọwọ́ páwú, wàá fèrègì jobi. Ìgbà ọdún tí o bá lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ o. Àmín lórúkọ Jésù. Àpèkẹ́ Ọlá o, ó yá jẹ́ n kí ẹ délé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ ni Ipetumodu ọmọ àkàlákọ̀, Olúfúnládé òrùlú ọmọ kẹláwẹ̀, ọmọ ládé ládéládé, ọmọ aládé iṣẹ́ṣẹ́ ẹ̀fún, àjíṣọlá nìyín, ọmọ kélé ogun, òkòrèṣẹ́ nìyín, ọmọ wòyíra, wòyíra kò má bàa rẹrúkẹ́rú, ẹ̀rúkẹ́rú àmọ́ abilala lẹ́nu o, òkòrèṣẹ́ nìyín, ọmọ wòyíra, wòyíra kò má bàa ra igbákígbá, igbákígbá ni kẹ̀kẹ́ so, ìwọ lọmọ aníyànlé ajàtẹ́sùn, ọmọ alẹ́kùn lè jẹ́ lání funfun. We say happy birthday to you once again, long life and prosperity. Ìkíni yìí wá láti ilé iṣẹ́ Mr. Lecturer Media Productions, MMP. ẹ̀mí gígùn là